nǹkan tí Ìyábọ̀ ṣe fún mi, ẹ gbà mí o, ẹ bá mi ṣí ẹ̀kọ́kọ́ Ìyábọ̀ lára o. Oyún tẹ̀ ń wò nínú mi kò ṣẹ̀yìn Ìyábọ̀ o. 69 years old lẹ̀ ń wò bẹ́ẹ̀ ṣe rí mi yìí, mi ń ṣe ọmọdé o. Mo ti ní ọmọ, mo ti lọ́mọ, ọmọ mi ò ní pláàni láti lóyún mọ́ o. ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ti ké gbàjarè síta o wípé Ìyábọ̀ Òjó ti fẹ́ pa òun o, wípé Ìyábọ̀ Òjó ó ti tún bẹ̀rẹ̀ o, ó tún ṣe é bí ó ṣe máa ń ṣe. ẹ̀yin èèyàn wa, kí lárábìnrin yìí sọ? tí ẹ bá fẹ́ gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ nípa Ìyábọ̀ Òjó, ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Àmọ́ ẹ wá wo nǹkan tí Ìyábọ̀ ṣe fún mi o. Mo mọ̀ pé ẹ máa wò wípé mọ̀ pé ó ti pẹ́ tí mo ti ṣàbíamọ. Mo mọ̀ pé ẹ máa wò wípé kí ni ti Ìyábọ̀ pẹ̀lú oyún tó wà nù ìyá yìí. Ìyábọ̀ ni kò ṣẹ̀yìn Ìyábọ̀ o. 5 lọ́kọ mi, 6 years lọ́kọ mi gbà lọ́wọ́ mi. Kó tó di pé Ìyábọ̀ dé sínú ẹbí wa, mo máa ń bá ọkọ mi fà sí ni o. Nǹkan ọkọ mi kò ń fi taratara lé mọ́ 75 ni wọ́n, but torí ìfẹ́ tá a ní sára, a máa ń bára wa fà sí. Màá gbẹjọ́gbẹjọ́ máa fà sí, nǹkan tí a máa ń ṣe nìyẹn o. Àmọ́ ní bí oṣù mélòó kan sẹ́yìn, bọ́kọ mi ṣe jí mi pẹ́pẹ́pẹ́ nìyẹn o. Ìgbà tí n máa wò sàlẹ̀ dádì ni mo bá rí tí nǹkan ọmọkùnrin wọn tó lè ṣàn bí òkúta. Mo ní kí ló dé dádì? Mo ní láti bí ọdún mélòó kan sẹ́yìn, mo ní a máa ń fà sí ni. Mo ní àgbà ti dé. Wọ́n bá ní Ìyábọ̀ ló yọ sí àwọn ní ojú àlá o, pé Ìyábọ̀ ní pé ṣíṣe ṣì kù fún àwọn. Mo ní inú mi tiẹ̀ kọ́kọ́ dùn, torí mi mọ̀ pé báyìí ló ṣe máa rí. Mo ní Ìyábọ̀ máa ṣe é. Mo bá ń fọkàn ṣàdúrà fún Ìyábọ̀ pé Ìyábọ̀ ó máa ṣe é. Kí ni dádì ò gbérí látọjọ́ yìí? At 75 nìkan dádì dúró. Ẹ̀dẹ̀ mọ̀ wípé kò ṣe fi sára kú. Fẹ́ fà sí náà, mo máa ń lie down ṣe ni, papa mama style la máa ń ṣe. Bí ọkọ mi sọ fún mi pé irọ́ o, pé Ìyábọ̀ wà pẹ̀lú wa ń bí, mo ní irọ́ ni. Ó ní Ìyábọ̀ wà ń bí, pé Ìyábọ̀ ní pé òun gbọ́dọ̀ dúró tì wá kóun lè make sure wípé ọkọ mi rí ṣe. Mo ní Ìyábọ̀ máa ṣọmọlúàbí o. Mo bá ní ó dá kí n lie down ká ṣe papa mama style tí a máa ń ṣe. Lọ́kọ mi bá ní irọ́ o, pé Ìyábọ̀ ní sísọ́ọ̀sì ní ká ṣe. Mo ní dádì. Mo ní ìgbà tá a wà ń Ṣàngó Òde gan, mo ní dádì ṣe sísọ́ọ̀sì. Wọ́n bá ní irọ́ o, pé Ìyábọ̀ ní kò sí wàhálà, pé agbára Ọlọ́run gbé, pé sísọ́ọ̀sì ní ká ṣe. Mo bá ń sọ fún dádì pé báwo la ṣe mọ̀ tí wọ́n ṣe ń ṣe sísọ́ọ̀sì. Ní dádì máa kọ́ wa pé èmi lè má gbọ́ pé but àwọn ń gbọ́. Bí dádì ṣáà ṣe ra mi róbóróbó nìyẹn tán tọ̀nù mi. Mo ṣáà rí tí dádì náà yíra wọn róbóróbó tán tọ̀nù ara wọn. Mo ṣáà kàn rí pé bí mo ṣe ọjọ́ tá à ń wí inú mi dùn, torí gbogbo nǹkan tí dádì ò ráyè ṣe látọjọ́ dádì tẹ́kọ̀lẹ̀ yẹn. Wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n tẹ́kọ̀lẹ̀, inú mi dùn. Mo ṣàdúrà fún Ìyábọ̀ lọ́jọ́ tá à ń wí. Even though ọkọ mi ní èmi ò lè rí Ìyábọ̀, wọ́n ní pé ìbọn Ìyábọ̀ ń rí wa. Mo wá ń ṣàdúrà. Bí dádì ṣe ń tẹ́kọ̀lẹ̀ ni mò ń pariwo orúkọ Ìyábọ̀, tí mo sọ pé Ìyábọ̀ ò ṣe o, Ìyábọ̀ ò ṣe ìtàn o. Mò ń kí bẹ́yẹn, bí dádì ṣe ń kí mi náà lèmi náà ń kí Ìyábọ̀. Inú mi ṣáà dùn bí dádì ṣáà ṣe ṣe tán. Nǹkan tí mo fi wá bìlífù wípé Ìyábọ̀ wà ń bẹ lóòótọ́, torí bí dádì ṣe ṣe tán báyìí, bí kí ni wọ́n ṣe rọ padà nìyẹn. Wọ́n ní dádì bá ní Ìyábọ̀ ti kúrò nínú yàrá. ń bá ní mo ní kò sí wàhálà, at least Ìyábọ̀ ṣàṣẹ ti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe, pé mo tiẹ̀ ti rí ìgbádùn tí mi rí láti bí ọjọ́ mélòó kan. àmọ́ Ìyábọ̀ ọlọ́tìrí ọmọ tì fún mi ò mọ̀ àṣẹ ó fẹ́ wá fìyà jẹ mí ni. Èmi tí mo ti jẹ́ grandma, ọmọ mi wà nù oyún báyìí. Ìyábọ̀, èmi àti ọmọ mi lájọ wà nù oyún. Lẹ́yìn oṣù kan mo ṣàrí wá ìyá ẹ̀ ń ṣe píríọ̀dù mọ́. Àṣẹ mírẹ́kù tí Ìyábọ̀ ṣe lọ́jọ́ yẹn, àṣẹ ó máa doyún. Bí mo ṣe ń sọ báyìí, bá a ṣe dé hospital, tí wọ́n ṣe sọ lọ hospital pé oyún ni mo gbé. Ọkọ mi tí mo sọ fún yín pé 75 ṣe ni bàbá ṣubú tán ní stroke. Wọ́n nítorí èjì mi, wọ́n ní mi ò lè yọ ọ́. Ìyábọ̀ dada, àwọn fẹ́ kí mi ló fẹ́ ṣe fún mi. Àṣé o sì máa foyún kun Ìyábọ̀, o ṣe yìí tán Ìyábọ̀. Eléyìí ni mo rí, omi ò lè dákẹ́ mọ́. Ẹ wá wo nǹkan tí Ìyábọ̀ ṣe fún mi, ẹ gbà mí o. Ṣé kò kọ́ Ìyábọ̀ lára iṣẹ́ o, ẹ kú àbáṣe.